tí ìjọ pèrègùn amáwọ̀ tútù wálé ayé o ọdọọdún ní lásán ológúnlógún ọdọọdún ní kàn án sọ lọ́gbọ̀n ní bọ́dọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ àkànnàmọ̀gbò kíkọ́ ọdún jẹ́ láyé òní ọjọ́ ìkẹtàlélógún oṣù kẹfà ọdún ní ìṣàyájọ́ ọjọ́ tá a bí Razak Àkànní ọmọ Ògúnkọ̀yà sínú ayé bí aṣọdúnmọ́dún ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún o aláṣẹ àti olùdarí Rostec Computers Global Solutions Limited aṣoṣùmọ́ṣù ní ṣàwọ̀ aṣoṣùmọ́ṣù ó wà ní báwọn náà jà wẹ́rẹ́wẹ́rẹ́ láṣẹ sátì àlókè mo ní ọmọ ọgbọ́n bí mo ti ń wí o adé orí Kafilat Tọ́lání Ṣódípẹ̀ mo fi gègé lọ́rọ̀ ẹnu mi mo fẹ́ gbéra kankan mo fẹ́ rèlé àwọn bàbá rẹ ni torí mo fẹ́ rọ̀ kí ọbẹ̀ ológun ẹrú mo fẹ́ kí ọbẹ̀ ọlọ́gbọ̀n abọ́jà àbọ̀ ọmọ pé ìsara àrẹ́mọ níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú ni ọ́ o àbọ̀ ọmọ pẹ́yìn lọ́lọ́wọ́ ìṣẹ̀gbáyé owó kúkú ní tọ́wọ́ òde kó tó dó owó ẹrú kó tó dó owó ọmọ ìran Ìjẹ̀bú ní náwó dọ́là kóyìnbó tó kówó dé òyìnbó kówó dé lówó ọ̀hún pọ̀ sí i àbọ̀ ọmọ gbé gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ pátá ń lo lówó lọ́wọ́ Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ ẹ̀lẹ̀ mo ní kò sẹ́ni mẹ́gún wọ́n gbọ́ bàrà ìbálòmẹ́gún wọn gbọ́ rẹ mọ́ ọmọ onígbò ọmọdé mọ̀dé o ọmọ onígbò ọmọ ọmọ onígbò kan àjèjì wọn ò gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọ̀ gbòòrò yọ̀dẹ̀ ẹni ẹ̀bọra ni àbọ̀ ọmọ pé àfijú Ìjẹ̀bú ni ọtí fọkọ rẹ̀ jápè náà títí tún fọmọ rẹ̀ dolúwo ó nẹ́ni ẹ̀ bá dùn mọ́ nínú kó wí ó lẹ́ni tí ó bá dùn mọ́ kó sọ ọmọ olówó joyè méjì pọ̀ ìgbà ìlòmúràn ẹ̀ mọ̀ra kan jẹ́ ọmọ òjòyè kóyè ewu níjẹ ni wọ́n pò kiri àwọn bàbá rẹ̀ mo ní ọmọ ọgbọ́n bí wọ́n ti wí o bàbá Àbíbátù Láì Abímbọ́lá òun rọ́ọ̀dì àtẹwà átómì ẹ̀yẹ kì í fapá ṣòfò nínú ayé mi a kì í nílé bàbá kámọ́ṣe nílé ìyá mo tún ṣèwéré mọ̀ kọjá lọ sílé ìyá rẹ̀ ẹ̀gbọ́n mọ̀ Lisa bí agbègbè akala ọmọ eríyè ogun ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ogun lójú ogun ẹ̀gbá méjì wọn kì í dára wọn níyàn rárá bí kò bá ké báyìí sí èkejì a sì mọ pé bá wà nínú ayé bí kò sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tẹ́yìn kì í ṣe lẹ́gbàá tẹ́yìn wọ́n mọ omi sẹ́mísẹ́mí ní Mẹ́kà ẹ̀yìn mọ omi odò ògùn lẹ́gbàá àbọ̀ ọmọ pé wọ́n gòkè àràfá ní Mẹ́kà ẹ̀yìn gbọ́ Olúmọ lẹ́gbàá tẹ́yìn àwọn ọmọ ọkọ̀mọ rẹ̀ sábẹ́ ewé o bàbá tẹ́yìn gbọ́n ọkọ̀mọ rẹ̀ sábẹ́ Olúmọ bẹ́bẹ́ nílé ìyá rẹ̀ ni wọ́n ní bó ti ṣọdún èyí Razak Àkànní ọmọ Ògúnkọ̀yà kò ṣọ̀pọ̀lọpọ̀ nínú owó nínú ọlá nínú ohun rere gbogbo ọ̀ọ́nìrẹ̀lẹ̀ láṣẹ àdá ní ìlú ayé.